A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Chief of Civil Military Affairs fún iléeṣẹ́ ológun Major General Nosa Kare Ugbo ti sọ lánàá wípé iléeṣẹ́ ológun ti ń rí lára àwọn ohun ìjà olóró tí wọ́n jágbà lọ́wọ́ àwọn ológun tí wọ́n ṣekú pa ní ọjọ́ 14 oṣù kẹta ní ìlú Okuama, ìjọba ìbílẹ̀ Gúúsù Ughelli, ìpínlẹ̀ Delta. Èyí ń wáyé bí ìlú Ọlọ́tà láàrin ìpínlẹ̀ kan náà ṣe ké gbàjarè wípé olùgbé agbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Joseph Willie tí wọ́n ní àwọn ológun ṣe ìkọlù sí ilé rẹ̀ nígbà tí wọ́n wọ inú ìlú láti wá ohun ìjà olóró àti àwọn tí wọ́n ṣekú pa akẹgbẹ́ wọn ṣubú lulẹ̀, ó sì kú lẹ́yìn tí àwọn ológun lù ú bí ẹni lu bẹ̀m̀bẹ́. Bákan náà ni etí Reuben Awariarere di tí Okwagbé Ebirie kò lè rìn mọ́ lẹ́yìn ìkọlù àwọn ológun. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìjíhìnrere ìpele àkọ́kọ́ First Quarter Media Chat tí ó wáyé nílùú Asaba, ìpínlẹ̀ Delta, Ugbo ní ìwádìí ṣì ń tẹ̀síwájú fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa ológun 17 bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti rí díẹ̀ lára ohun ìjà olóró, àwọn ṣì ń wá ìyókù lórí bí wọn kò ṣe fún oníròyìn láàyè àti wọ inú ìlú. Ó ní ibi ìṣẹ̀lẹ̀ ni èyí jẹ́ crime scene, òun kò rò wípé ó lẹ́tọ̀ọ́ láti fi ààyè gba ẹnikẹ́ni lọ́wọ́ yìí kí wọ́n má bàa ba ìwádìí wọn jẹ́. Nígbà tí wọ́n bi í ní ìbéèrè lórí Ovie ilẹ̀ Ewu, Ọba Clement Kolo, ó ní òun ní ìgbàgbọ́ wípé ààbò tó péye wà fún un, wọ́n sì ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ lọ́wọ́. Gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Okuama ni wọ́n sì ń ṣe ìwádìí lé lórí. Òun sì fi dá wọn lójú wípé lẹ́yìn ìwádìí àwọn yóò mú àbájáde wá fáráyé rí, gbogbo aráyé ni yóò rí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Orí kó àwọn èrò mọ́ṣáláṣí yọ lówùúrọ̀ kùtùkùtù òní bí ọkọ̀ àjàgbé tí yóò kó máńgò ṣe rá wọ mọ́ṣáláṣí kan ní Barade House lọ́ọ̀kan Licensing Office ní Kòtàngórà, ìpínlẹ̀ Niger. Ìròyìn jábọ̀ wípé àwọn èrò mọ́ṣáláṣí ṣẹ̀ṣẹ̀ fi mọ́ṣáláṣí sílẹ̀ lẹ́yìn ìrun Tahajjud ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Mọ́ṣáláṣí yìí kún fọ́fọ́ bí ó ti bọ́ sí ọjọ́ 10 tí ó gbẹ̀yìn ààwẹ̀ Ramadan. Ibi tí ìkọlù yìí ti wáyé jẹ́ ibi tí àwọn obìnrin àti ọmọdé máa ń jókòó sí fún àdúrà. Wọ́n ní dẹ́rẹ́bà ọkọ̀ yìí gbéra láti Bida, ìpínlẹ̀ Niger, ó ń lọ sí Sokoto pẹ̀lú èrò 4 mìíràn nínú ọkọ̀ pẹ̀lú rẹ̀ kí ó tó sùn lọ yà kúrò lójú náà. Ọ̀kan lára ọkọ̀ tí wọ́n wà kalẹ̀ sí mọ́ṣáláṣí ni ọkọ̀ ńlá yìí tì wọ inú fàrándà mọ́ṣáláṣí. Ará agbègbè kan Yahya Sulaimon sọ fún akọ̀ròyìn wípé kò tíì pé ìṣẹ́jú 6 tí àwọn èrò mọ́ṣáláṣí kúrò ní ìjàmbá yìí wáyé. Ọ̀kan nínú àwọn èrò tí ó wà lẹ́yìn ọkọ̀, Mustapha Sokoto, sọ fún akọ̀ròyìn wípé òun ti sùn lọ sórí ọjà, òun lajú láti bá ara rẹ̀ nílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Lánàá ni ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho pe ẹ̀sùn sílé ẹjọ́ gíga ìlú Ìbàdàn tako Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams lórí ọ̀rọ̀ ìtàbùkù sí orúkọ rẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí Ìgbòho ṣe ẹ̀sùn wípé Adams fi ẹ̀sùn kàn án wípé ó ń bá wọn pètepèrò ìpànìyàn. Nígbà tí akọ̀ròyìn kàn sí amúgbálẹ́gbẹ̀ẹ́ Adams, Kẹ́hìndé Adérẹ̀mí, lórí ìgbésẹ̀ tuntun yìí, ó ní ẹnikẹ́ni ò fún Ìbà Gani ní ìwé ìpẹ̀jọ́. Ikọ̀ agbẹjọ́rò Ààrẹ Ọ̀nà Kakanfò yóò yanjú ọ̀rọ̀ náà. Ó ní lójú ẹsẹ̀ tí àwọn bá ti gba ìwé ìpẹ̀jọ́, àwọn á fèsì. Ìgbòho ni ó kọrojú sí àkàálẹ̀ ohun tó gbòde lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń gbọ́ tí Adams ń sọ wípé olórí òṣìṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, Ọ̀gbẹ́ni Táyọ̀ Àyìndé, gbé iṣẹ́ agbanipa fún Ìgbòho. Nínú àkàálẹ̀ ohun yìí ni wọ́n ní Adams ti sọ lédè abínibí wípé ṣọ́ra pẹ̀lú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ìgbòho. Ó wà pẹ̀lú Táyọ̀ Àyìndé lálẹ́ àná tí wọ́n san owó ńlá fún un.
ó ṣàmọ̀ wípé ojú mi tó lé ó tóko gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. Títí di aago 3:15 ni ó fi wà pẹ̀lú Táyọ̀ Àyìndé, amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó, tí Tinubu máa ń lò láti fi ṣiṣẹ́ láabi. Ó ní ó ti ń ṣe èyí nígbà tí ó ṣì wà pẹ̀lú SSS. Adams tẹ̀síwájú wípé Táyọ̀ Àyìndé fún Ìgbòho ní 45 million naira cash fún iṣẹ́ tí ó ṣe fún un lẹ́yìn tí ó ti yọ 5 million naira nítorí 50 million naira gangan ni Tinubu san. Ìgbésẹ̀ yìí ti wá fa ìkùnsínú láàrin wọn. Ní báyìí, Ìgbòho nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ fẹ́ kí Adams kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, kí ó tọrọ àforíjì. Lára ohun tí Ìgbòho ń béèrè fún ni wípé àkàálẹ̀ ohun tí ó wáyé láàrin afẹ̀sùnkàn Adams àti ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nuru Banjo láàrin oṣù kọkànlá ọdún 2021 tí wọ́n tún pín kiri sí gbogbo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pẹ̀lú YouTube jẹ́ ọ̀rọ̀ ìtàbùkù. Slanderous, libelous and defamatory. Ó fẹ́ kí wọ́n kéde wípé èyí kò bófin mu, kò tọ̀nà, kò ní àwáwí fún afẹ̀sùnkàn láti gbé ìgbésẹ̀ ìbanilórúkọjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC yóò gbé ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára ọkùnrin bíi obìnrin crossdresser Idris Ọlárẹ̀wájú Òkúnnẹ́yẹ tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky lọ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn ìṣòwò kúmọkùmọ. Lánàá ni àjọ EFCC pé ẹ̀sùn oníkókó 6 tí ó dá lórí ìtàbùkù sí owó náírà, ìṣòwò kúmọkùmọ tí wọ́n fi kan Bobrisky. Lónìí ni yóò káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú adájọ́ Abímbọ́lá Awógbọ́rọ̀. Nínú ẹ̀sùn tí agbẹjọ́rò àjọ EFCC àgbà-mòfin Rotimi Oyedepo pè pẹ̀lú àwọn agbẹjọ́rò 7 mìíràn ni wọ́n ti ṣe ẹ̀sùn wípé lójú agbo ni Bobrisky ti ń lẹ̀yàn lówó tí iye rẹ̀ wọ 400,000 naira bí ó ṣe ń jó ní ibi ayẹyẹ tí ó wáyé ní Imas Circle Mall, Lekki, ìpínlẹ̀ Èkó. Àjọ EFCC ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2024 ni ó ṣe ẹ̀sùn yìí. Bákan náà ni wọ́n ní ó ná ẹgbẹ̀rún lọ́nà 50 náírà 50,000 naira níbi ayẹyẹ kan bí ó ṣe ń jó lọ́wọ́. Àjọ EFCC ní nínú oṣù kejìlá ọdún 2023 ni Bobrisky tún lẹ̀ 20,000 naira bí ó ṣe ń jó níbi ayẹyẹ kan ní White Steve Event Hall, Ìkẹjà. Lẹ́yìn náà ni òmíràn wáyé ní Oniru Beach, Victoria Island. Àjọ EFCC ní Bobrisky tí ó pe orúkọ iléeṣẹ́ rẹ̀ ní Bob Express láàrin ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2021 àti ọjọ́ 4 oṣù kẹrin ọdún 2024 kọ̀ láti ṣe àgbékalẹ̀ iṣẹ́ tí ó ń ṣe fún Special Control Unit Against Money Laundering. Èyí jẹ́ ìbúra fún iṣẹ́ tí ó ń ṣe pẹ̀lú orúkọ Bob Express. Láàárín àkókò yìí ni wọ́n san 127.7 million naira fún iléeṣẹ́ rẹ̀ nípasẹ̀ àpò ìkówósí ilẹ̀ òkèèrè Ecobank domiciliary account. Bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn kan Bobrisky wípé kò ṣe àgbékalẹ̀ ìbúra iléeṣẹ́ yìí Declaration of Activities títí 53 million naira mìíràn fi wọ àpò ìkówósí ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ EFCC, wọ́n ní àwọn ẹ̀sùn yìí tàpá sí òfin lórí owó ó sì ní ìjìyà nínú. Bobrisky tí ó ti wà ní àhámọ́ EFCC láti alẹ́ ọjọ́rú ni wọ́n ní yóò kọ̀ láti bá gbogbo gbèdéke tí àjọ EFCC fún un pàdé. Agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n gba ìyọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n kò mú gbogbo ṣùgbọ́n ìdí rẹ̀ ṣẹ. Nínú àtẹ̀jáde ni Oyèwálé ti ṣàlàyé síwájú àkókò yìí wípé àjọ EFCC ránṣẹ́ sí ẹni ọdún 31 yìí látàrí àfihàn fídíò níbi tí ó ti ń fọ́n owó ká níbi premier sinimá tuntun Àjàkájù láti ọwọ́ Ẹniọlá Àjàó, ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ Nàìjíríà ní Film One Circle Mall, Lekki ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2024. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí yóò ṣe ẹ̀sùn yìí ní oríṣiríṣi ayẹyẹ tí wọ́n ń pè sí. Ẹnìkan láti ọ̀dọ̀ àjọ EFCC sọ wípé òun nìkan ni ó dá wà nínú àhámọ́ lone cell. Ẹni yìí ṣàlàyé wípé
wọ́n ti lọ nífun dáadáa. Níbẹ̀ ni ó ti ṣe àkọọ́lẹ̀ sítétímẹ́ǹtì tí ó pe orúkọ ara rẹ̀ ní Idris Okuneye. Wọn kò fún un láàyè láti ní ẹnìkejì nínú àhámọ́ tí wọ́n fi sí. Wọn kò fi sí àhámọ́ ọkùnrin tàbí obìnrin. Àhámọ́ àrà ọ̀tọ̀ ni wọ́n fi sí lone cell. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Plateau Gabriel Dewani ti ṣe ìbúra fún aṣòfin mẹ́sàn-án nínú mẹ́rìndínlógún láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ìròyìn jábọ̀ wípé ìbúra yìí wáyé lówùúrọ̀ kùtù òní ọjọ́ Ẹtì ní ìlú Jos. Ọmọ ẹgbẹ́ láti ìlà oòrùn Jos ni wọ́n yàn gẹ́gẹ́ bí igbákejì agbẹnusọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ti ṣẹ́ lórí ìwé ẹ̀rí tí wọ́n ní ó jẹ́ àbájáde ìwádìí lórí ẹ̀sùn tako gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa, bí wọ́n ti sọ wípé èyí kìí ṣe láti iléeṣẹ́ ọlọ́pàá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́pàá, ìwé ẹ̀rí yìí jẹ́ àdàmọ̀dì ìwé ẹ̀rí, màgòmágó ìdánwò àti ìbúra èké tako gómìnà. Nínú àtẹ̀jáde ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ACP Olúmúyìwá Adéjọbí ti ṣe àfihàn yìí lónìí ní olú iléeṣẹ́ wọn l'Àbújá. Ìròyìn jábọ̀ wípé Ayédatiwa ń kojú ẹ̀sùn wípé gbogbo ìwé ẹ̀rí oyè tí ó gbà nídìí ìwé kíkà jẹ́ àgbélẹ̀rọ. Adéjọbí ní ẹ̀sùn ìbọwọ́lù kìí ṣe òtítọ́. Igbákejì kọmíṣánná ọlọ́pàá kò ní àṣẹ láti yọ̀ǹda irúfẹ́ ìwé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn FCID tàbí ẹ̀ka kankan láti iléeṣẹ́ ọlọ́pàá. Ní báyìí, àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ibi tí ọ̀rọ̀ yìí ti ṣẹ̀ wá àti gbogbo ohun tí ó dìrọ̀ mọ́. Wọ́n wá rọ ará ìlú kí wọ́n ṣọ́ra kí wọ́n tó máa bá wọn pín ìròyìn ẹlẹ́jẹ̀ kiri orí ẹ̀rọ ayélujára nítorí èyí lè mú ìtàbùkù bá orúkọ ẹni ọ̀rọ̀ kàn. Wọ́n fi kún un wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ọ̀nà tí wọ́n ń gbà fi ṣe àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.